sẹ́rí nínú ilé bàbá tèmi ilé bá mi kó sí a ní ẹni tó kéwú tó lọ Mọ́kà a sì ní ẹni tó jẹ́ pásítọ̀ nínú ilé bàbá tèmi gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo lè gbé ní déèdì Ṣàngó bàbá mi oníṣàngó bàbá mi olóṣàlá ni bàbá mi ọlọ́ya tún bàbá mi ológun wa tún bàbá mi. Ẹni tí yóò bá mú ènìyàn sọ pé òun pa tóun ṣe tì Olódùmarè ò fi sẹ́yìn bẹ́ẹ̀ ni ọ̀lẹ́rìí tó dájú pé yóò gbé ò lọ́la ni. Kódà mo fi Olódùmarè búra mo ti rí èèyàn kì í ṣe ọ̀rọ̀ yìí o tó ti wá bá mi pé òun ràn mí ní Mẹ́kà mo ní ìyá mi ń kírun ni o nítorí tèmi ìyá mi sá kírun tẹ́lẹ̀ ó padà dá kírun ni o mo ní ìyá mi ń kírun ẹ bá fẹ́ rán ìyá mi rán ìyá mi ayé mi gangan ni nítorí kírun lánàá fẹ́ kí n bọ̀ fún àkínà mi èmi tí ìwà àgbàgbà náà lẹ́nu wọ́n wà ká mi mọ́ wọ́n àbí èèyàn bá gun helicopter lọ́dọ̀ mi ó gun plane lọ́dọ̀ mi kóun fẹ́ kí n gbà sílámù ní tó gbé wà ní gbà lọ́wọ́ rẹ̀ èmi ò lè torí mo kéwú àbá àbíbù àyàfà sàlìmánù ní sàwòyí ọmọ kéwú rẹ̀ ní mí ọlọ́run jẹ́ mọ́ nígbà tí ìwà ọmọ kéwú ìwà máa ṣe àìsọpọ̀ ti ní. Welcome to Culture Africa TV. Ẹ ṣeun ojú òní tì mí ẹni dààmú lágbára Olódùmarè ẹni jìyà gbé o ẹni jìyà gbé o gbogbo ìyà tí ẹ bá jẹ ní kékeré ọ̀rọ̀ lẹ́ẹ̀fì jẹ lọ́jọ́ alẹ́ yìí gbogbo ìyà tí ẹ bá jẹ lọ́sàn-án ayé yín ọ̀rọ̀ lẹ́ẹ̀fì jẹ lọ́jọ́ alẹ́ àṣìṣe àfọ̀gbò orí kò sẹ́ni tí ó lóhùn ní jìyà ìyà ìṣẹ̀ṣe ló gbé mi débi ohun tí ó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ti sọ orúkọ tèmi ni Ọbalóyè Ọmọ́táyọ̀ Jímọ̀ Jàbù tí mo jẹ́ ọba olórìṣà ọba òrìṣà fún gbogbo ìpínlẹ̀ Kwara ọjọ́ kìíní oṣù kẹjọ Ìyá-Ọ̀ṣun pè mí ó ní òun ti wà ní àwọn àfáà láti wá mú un nílé o nínú ló ṣe ó ní fídíò tí òun ṣe tán mo wá gbìyànjú láti pe àwọn èèyàn kọ̀ọ̀kan èrò ọkàn mi ni pé àwọn èèyàn ó ti débẹ̀ nígbà tó bí aago mẹ́ta ó tún pè mí ó ní kábíyèsí ẹ máa bọ̀ ó ti fẹ́ dọ̀ràn sí Ọlọ́run o Ọlọ́run àbáwo èèyàn máa sọ tí èèyàn rí kọ́ wá dára bí. Kí ni àjọṣepapọ̀ tó wà láàárín ẹ̀yin àti Ìyá-Ọ̀ṣun tí wọ́n mú tí àwọn ẹlẹ́sìn kejì mú? Kí ni àjọṣepapọ̀ tó wà láàárín yín? Ẹnìkan ò lè mú ẹnìkan àfẹnú Ọlọ́run mú Ọlọ́run ló lásìkò tó tí gbogbo ayé ó bọ̀ ọ̀hún wá àwọn àti fi ahọ́n náà Olódùmarè ní fi ahọ́n pa. Àjọṣepọ̀ wà láàrin èmi àti Ìyá-Ọlọ́ṣun ní ètò ṣe pé àjọṣepọ̀ tó dán mọ́rán kódà fídíò ọdún Ifá àgbáyé tá lọ lóṣù kẹfà wà lọ́wọ́ mi ọdún Ifá àgbáyé tá lọ lóṣù kẹfà nífẹ̀ẹ́ ó wà lọ́wọ́ mi gbogbo àwọn program tá àti jọ ń lọ pẹ̀lú Ìyá-Ọ̀ṣun ọdún Ọbàtálá oṣù kínní àjọlò ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún níbẹ̀ ni pẹ̀lú Ìyá-Ọ̀ṣun àjọṣepọ̀ wà láàrin wa gidi. Gẹ́gẹ́ bí àlàyé tí a tún gbọ́ wọ́n ní torí pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé èèyàn méjì ni wọ́n gbé ṣùgbọ́n àwọn kan sọ pé èèyàn mẹ́rin àwọn kan sọ pé èèyàn márùn-ún wọ́n wá ń dárúkọ Obarisa ẹjọ́ sẹ́yìn náà ni Obarisa tí wọ́n gbé pẹ̀lú Ìyá-Ọlọ́ṣun. Àdúgbò lọ́wọ́ Olódùmarè èmi náà ń gbọ́ gbogbo ẹgbẹ́ àti mo dé ọjọ́ kìíní oṣù kẹjọ Ìyá-Ọ̀ṣun pè mí ó ní òun ti wà ní àwọn àfáà láti wá mú un nílé o nínú ló ṣe ó ní fídíò tí òun
òun ṣe. Tọ́ mo wá gbìyànjú láti pe àwọn èèyàn kọ̀ọ̀kan. Èrò ọkàn mi ni pé àwọn èèyàn ó ti débẹ̀ nígbà tó bí aago 3 ó tún pè mí. Ó ní kábíyèsí ẹ máa bọ̀ ó ti fẹ́ dọ̀ràn sí lọ́rùn o. Ọlọ́run àbáwo èèyàn máa sọ tí èèyàn rí kọ́ wá dáràn bí? Àbí òtítọ́ kẹ́yìn ń sọ ni? Olótìtọ́ ni òun sọ pé ṣùgbọ́n òun ti wà police station, ó ti wà ní police headquarter ní Bálọ́bà. Nírètí pé fóònù ìyá sì lè máa jẹ ọmọ lẹ́yìn mi. Èmi lọ bẹ̀. Nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀, wọ́n ní àwọn rí pé èmi gangan ni mo rìkọ́ọ̀dù voice ìyá yẹn, pé èmi gangan náà ní involve nínú kéèsì yìí, pé èmi ni mo dá wàhálà yẹn kalẹ̀, èmi ni mo send ẹ̀ sí mídíà. Mo lè mi kọ́ ni mo send ẹ̀ sí mídíà nínú pláfọ́ọ̀mù wa tá a jọ wà pẹ̀lú ìyá tí a pè ní ìṣọ̀kan olóríṣà Kwara. Ìṣọ̀kan olóríṣà Kwara ibẹ̀ ni mo send ẹ̀ sí pé ẹgbẹ́ ní káàkiri tó lásìkò gbà ẹ̀ mi ìṣẹ́ sí ní mood mo lè ṣe ìmọ̀ ní mo ń ta fóònù wà ní mídíà mi kò sí ní mood rárá lásìkò gbà ẹ̀. Àfi bí wọ́n ṣe ní èmi náà ń fọ́ọ̀kù. Wọ́n bá ní ká lọ ọ̀dọ̀ kọmíṣánná lókè. Ọ̀gá ọlọ́pàá wa ní torí kó tó di ọjọ́ yẹn ọ̀gá ọlọ́pàá ti bá wa sọ̀rọ̀ àtàfà àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Wọ́n ti bá wa sọ̀rọ̀ gbogbo wa sì ní ó tẹ́ wa lọ́rùn. Sọ ọjọ́ kẹjọ rẹ̀ ní ìyá yìí wá sípàdé ló wá ní òun gbọ́ gbogbo tí ń lọ torí kì í wá pàdé déédéé dàbí alára tẹ́lẹ̀ ó kàn wá jọ yẹn náà ni. Ó lóun gbọ́ gbogbo tí ń lọ pé òun gbọ́ kán ní òkúta gidi ó ṣe kinní kan ó lè káwọn èèyàn módò. Mo ní bí mi náà ti ń gbọ́ nù. Wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ só lè búra kóun kó ṣe kinní kan fún ìyàwó rẹ̀ kóun kó ṣe kinní kan fún ìyàwó rẹ̀. Mo ní èmi ò gbà yín gbọ́ o. Ìyá yẹn bá bẹ̀rẹ̀ sí búra níbí ojú àwọn èèyàn mi ni o ló bá bẹ̀rẹ̀ sí búra ó ní òun ò parọ́ òun ò ṣe kinní kan tọ́. Mo bá ní èmi gangan fúnra mi wọ́n á gbé fóònù sí lójú. Ẹ rí nínú fídíò yẹn ẹ rí pé aṣọ bàbá kan náà mo sọ bàbá yẹn pé sún. Wọ́n á gbé fídíò sí lójú ló fi sọ̀rọ̀. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run bá ti ní yóò ṣẹlẹ̀ àbí dandan kó ṣẹlẹ̀ torí kò yẹ kó jẹ́ pé olórí ogun ẹni yóò wá máa jà gẹ́gẹ́ bí ẹrú. Ẹni ṣe nǹkan tí ó mú kọmíṣánná bínú pé you again so yẹ kí wọn náà wà bẹ́ẹ̀ ẹ lọ charge wọn sí court nítorí pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ settle yányán tí wọ́n ti ní kí ìyàwó lọ ṣe fídíò padà kó apologize pé òun ò ṣe nǹkan. Nígbà tá a dọ́dọ̀ kọmíṣánná parí gàrí. Ẹ̀rì jù bẹ́ẹ̀ lọ. Àfi bí ó ṣe di on 2 káàjà tó sí court. On 2 la dé prison o. On 2 la dé prison ní dédé aago 4 la dé prison. Ìtọ́jú rí gbogbo ìtọ́jú rí kọ́ ni ọ̀dẹ́ fẹ́ máa ròyìn ni. Fún gbogbo ẹ̀yin tí ẹ wò wá ní inú ilé tẹ́ wo amóhùnmáwòrán yìí ilé-iṣẹ́ Culture TV Africa òun lẹ́wọ̀ rí. Fún gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ fún àṣà ìṣe ìran adúláwọ̀ àjàjà ilẹ̀ Yorùbá ẹ máa wò. A gbọ́ pé mẹkáníìkì lásán ni ṣé lóòótọ́ ni? Kò sí ẹni tí yóò bẹ̀rẹ̀ ní ìgbésí ayé rẹ̀ tí kò ní jẹ́ pé àwọn ìlànà kan ni yóò gbà kọjá. Mẹkáníìkì ni mo fàárọ̀ ọjọ́ mi kọ́. Mo sì ní àwọn ọmọ rẹpẹtẹ. Jàjà ní Kwara yìí ọmọ pọ̀ tí mo ní. Mẹkáníìkì ni mo kọ́ tó fi di bá a ti ń sọ̀rọ̀ yìí
àwọn ọmọ mi ń bẹ ní ṣọ́ọ̀bù dìsìn pàṣẹ iṣẹ́ àárọ̀ ọjọ́ mi tì nítorí kíni nítorí pé tí ènìyàn bá ti di ẹni tí kò níṣẹ́ lọ́wọ́ ẹ̀sìn nìkan ni yóò jókòó tì yóò jẹ ìjẹkújẹ. ẹ ṣé bàbá wa ẹ ṣé àdúpẹ́ bí ayé ò bá tiẹ̀ rí gbogbo ẹ̀ àwa máa wá ń bá yín ní iléeṣẹ́ yìí tẹ̀ tí ń ṣe iṣẹ́ adẹ́mọ̀ pé ní gbogbo Kwara yìí pé nínú ẹni tó ṣe ìjẹ́tọ̀ tó dáa tó dẹ̀ ṣe jíà tó dáa jù ẹ̀yìn ilé ẹni àkọ́kọ́ torí ìjọ tí mo dọ́dọ̀ yẹn mo rí bí àwọn ọmọọṣẹ́ bí yábí mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ mo sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lu jíà wá bá yín fún ṣíṣe. Ìbéèrè tí mo tún fẹ́ bi yín léèrè bàbá ẹ jọ̀wọ́ ṣé àwọn ìṣọ̀kan oníṣẹ̀ṣe àbí ìṣọ̀kan olórìṣà ṣé wọn ò dìde ni àbí wọn ò sí ni. Mo dúpẹ́ lọ́wọ́ oníṣọ̀kan gbogbo àgbáyé pátá àtònífà iṣẹ́ fẹ́ dàpọ̀ kan oníṣẹ̀ṣe lápapọ̀ mo dúpẹ́ wọ́n dúró tì mí lórí ọ̀rọ̀ yìí káàkiri orígun mẹ́rin gbogbo àgbáláyé n lè sọ pé ìlú kan àbí kan o mo dúró pẹ̀lú àdó mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn. bàbá wa yẹn ni pé àwọn oníṣẹ̀ṣe Kwara ni wọ́n dúró tì yí dáadáa. àwọn oníṣẹ̀ṣe Kwara nìkan kọ́ gbogbo àgbáyé oníṣẹ̀ṣe Kwara nìkan kọ́ gbogbo àgbáyé gbogbo bí wọ́n bá ìlú pọ̀ gbogbo ìlú tí ká bí wọ́n ẹ̀ṣẹ̀ wá yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ti wá tún wá kí mi sílé wọ́n wá jẹ́ kí inú mi ó dùn pé àṣé ẹni ó léèyàn ló lówó. bàbá o àwọn oníṣẹ̀ṣe tó wà ní òkè òkun báwo lẹ ṣe rí wọn sí báwo ni wọ́n ṣe ṣe sí yín. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè èmi sẹ́mọ̀ ẹ́ pé ẹni ó wà ní àtìmọ́lé kò lè sọ ẹni tí ń bèèlì òun ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aṣọ ara mi tí ẹ wà níkàlẹ̀ ẹ̀yin lè sọ fún mi pé ní kọ́ńtì báyìí wọ́n ṣe báyìí ní kọ́ńtì báyìí wọ́n ṣe báyìí èmi ò lè sọ nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ dé ni látìgbà tí mo ti dé ẹ̀ ń kó lọ hospital ẹ̀ ń lọ lè gbóògùn ni ẹ̀ fìgbà kankan gbélé rà. Bàbá wa Obarisa wọ́n ní ẹ̀rí àrídájú kó tó di pé fídíò ìyá yẹn àti wípé kí ni èrò ọkàn yín nígbà tí ìyá yẹn sọ wípé òun ò mọ òkúta gidi mọ́ kí ni èrò ọkàn yín. Èrò ọkàn mi ò lè kọ̀ nípa pé ìyá yẹn dìnnà òkúta gidi nítorí pé ẹ̀rù ọkàn mi ò sálè pọ̀ lórí àbí bàbá wọ́n ní Iya-Osun yìí ó ń sọ wípé tí òkúta gidi bá lè fi àlùkùránì búra ṣùgbọ́n òkúta gidi ò lè fi àlùkùránì búra di àsìkò kí lè rí sí àárín yẹn. ṣe rí Olódùmarè ọba tí ò pé méjì ọba tí ò sí kàn jẹ ni Bíbélì náà sì sọ pé wádìí gbogbo dájú ó di tí sí òtítọ́ bẹ̀rù àwọn èèyàn ò rẹ́dì láti wádìí pàápàá ní òkúta gidi tí wọ́n ń pè yìí family name orúkọ mọ̀lẹ́bí ni ta ló ṣe nínú wa ṣùgbọ́n nígbà tí wọ́n ti wá ní àléfà wa dé ó yé wa níbẹ̀ pé òun ní àléfà tó ní òun gangan lòkúta gidi ibẹ̀ náà ni mo ti sọ fún ìyá pé sẹ́ni yìí ni ó sì lóun kọ́ ọmọ ní èmi ò mọ nǹkan kan ju pé ó sọ fún mi pé òkúta gidi kí ló dé tí ń lé àwọn èèyàn lódò mo sì ní sọ lè sọ fún ayé ó sì lóun lè sọ ó sì mo sì ní ó jòkó dáadáa ó sì change àyè ó sì jòkó dáadáa ó sì ṣe fídíò live fún mo wá post ẹ̀ sínú platform wa sí ìṣọ̀kan olóríṣà Kwara ibẹ̀ ni ó ti ń pín káàkiri. Bàbá wọn ní Iya-Osun yìí wọ́n ní ọdún kẹta sí ọdún kẹrin tó gba ìṣẹ̀ṣe ṣé lóòótọ́ ni bàbá. ọ̀rọ̀ mọ̀ ti lọ́gbòrò ayé o èmi ti mọ Iya-Osun kì í sọ̀rọ̀ ọdún 8 sí 10
ọba àṣà tí wọ́n pè ní royal gbogbo ayé náà ló mọ̀. Ó ti ṣe àwọn ìgbà kan tó wá fi Ìyá-Ọ̀ṣun yìí joyè ní ìgboro Ìlọrin táwọn àfáà dìde tí wọ́n tú prógámù yẹn ká. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ti tọ́dún mẹ́jọ. Ó ti tọ́dún mẹ́jọ. Àwọn tí wọ́n ń sọ pé kò ìjọdún méjì lọ kò ìjọdún mẹ́ta lọ. Ó possible ìgbà tán èèyàn bá mọ̀yàn lèyàn sọ pé èèyàn mọ̀yàn. Ìgbà táwọn mọ̀ nù ṣùgbọ́n tí ń ṣe nǹkan yìí ní sọjọ́ sí. Bàbá wa ọlọ́run jẹ ẹkùn lẹ́mìí. Ṣùgbọ́n wọ́n sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé àjọmọ̀ àwọn kan àtàwọn kan bóyá wọ́n fẹ́ fi tan àwọn oníṣẹ̀ṣe òun ló jẹ́ kí ìyá yìí ó sọ wípé òkúta gidi ṣùgbọ́n ẹ ti là á ó ti yé wa. Ṣùgbọ́n tí wọ́n fẹ́ sọ ni pé ǹjẹ́ gbọ́ pé ìyá yìí ti padà sínú Islam àti pé kí ni èrò ọkàn yín pípadà tí ìyá yìí padà sínú Islam àti pé irú àkóbá tí ìyá yìí ṣe fún yín tó sì wá padà wá lọ sínú Islam kúrò èrò ọkàn yín. Ó léwu gidi gan fún ènìyàn kó torí ayé kó di ìjọba ọ̀run Olódùmarè lọ ó jùlẹ̀ ó jùmọ̀ nítorí ayé. Inú wa ò dùn torí tínú wa ò fi lè dùn ni pé àwọn tá bá ń tara graft lọ wọ́n mọ̀ ní sort 1 àtúndì kan nù nígbà tó kù lára wa. Inú tèmi ò lè dùn kó sì kù lára wa. Kò sí nǹkan kan tá a ní tá a ṣe fún o. Kò sí nǹkan kan tá a ní tá a ṣe fún o. Ṣùgbọ́n kò lè dùn mọ́ wa pé ó kù láàrin wa nítorí ó lákìtìyàn. Bí ń ṣe fi owó ṣe ní fi gbogbo akìtìyàn fi àlàáfíà tó Olódùmarè fún ṣe láàrin wa. Ó sì ti tún ní àwọn ọmọ ṣẹ́ nídìí Ọ̀ṣun yìí tí wọ́n kọ̀ tó sì ti tún ṣèlérí tó ti mú wá bì lára wọn tó ti já mọ̀ wọ́n. Ó láwọn ọmọ ṣẹ́ tó pọ̀ nídìí Ọ̀ṣun yìí. Àwọn ọmọ tí wọ́n ti jà lọ́dọ̀ rẹ̀ pàtàkì bẹ̀ ni pé kò lè dùn mọ́ èmi torí èèyàn kan ti tún dín nínú yàtọ̀ kó ti kú. Ẹ ṣe dáàdì wa. Bàbá tó bá ní kí ẹ wá gba Islam nísìnyí jẹ́ ṣe tán láti gba ẹ̀sìn Islam fẹ́ kúrò nínú ìṣẹ̀ṣe. Ìbéèrè yìí ọmọ lékè. Torí mọ́tò pẹ̀lú mẹ́kà pẹ̀lú àwọn owó tí wọ́n wà ní díẹ̀. Ṣé rí nínú ilé bàbá tèmi ilé bá mi kó sí a ní ẹni tó kéwú tó lọ Mọ́kà a sì ní ẹni tó jẹ́ pásítọ̀ nínú ilé bàbá tèmi. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo lè gbé ní déèdì Ṣàngó bàbá mi. Oníṣàngó bàbá mi, olóṣàlá ni bàbá mi, ọlọ́ya tún bàbá mi, ológun wá tún bàbá mi. Ẹni tí yóò bá mú ènìyàn sọ pé òun pa tóun ṣe tì Olódùmarè ò fi sẹ́yìn bẹ́ẹ̀ ni. Ọ̀lẹ́rìí tó dájú pé yóò gbé ò lọ́la ni. Kódà mo fi Olódùmarè búra mo ti rí èèyàn kì í ṣe ọ̀rọ̀ yìí o tó ti wá bá mi pé òun ràn mí ní Mẹ́kà. Mo ní ìyá mi ń kírun ni o nítorí tèmi. Ìyá mi sá kírun tẹ́lẹ̀ ó padà dá kírun ni o. Mo ní ìyá mi ń kírun ẹ bá fẹ́ rán ìyá mi rán ìyá mi á lè mi gangan ni nítorí kírun lánàá fẹ́ kí n jọ fà kí n. Èmi tí ìwà àgbàgbà náà lẹ́nu wọ́n wà ká mi mọ́. Wọ́n àbí èèyàn bá gun helicopter lọ́dọ̀ mi ó gun plane lọ́dọ̀ mi kó n fẹ́ kí n gbà sílámù yìí tó gbé wá ní gbà lọ́wọ́ rẹ̀. Èmi ò lè torí mo kéwú. Àbá àbíbù àyàfá sàlìmánù ní sàwó yìí ọmọ kéwú rẹ̀ ní mí Ọlọ́run jẹ́ mọ́. Nígbà tí ìwà máa kéwú ìwà máa ṣe àìsọpọ́ọ̀tì ní. Mọ̀ pé owó ẹgbẹ́ tó lé tó mọ̀ kéwú. Ìmọ̀ gbogbo Olódùmarè búra yín ìmọ̀ ìwà máa ṣe àìsọpọ́ọ̀tì ní. Èmi ò lè ṣe àìsọpọ́ọ̀tì
àwọn kan máa jẹnu wúyẹ́wúyẹ́ ntẹ́yìn bá fẹ́ ṣe èèyàn máa ń mọ̀ ni. Mo wá rìnrìn àjò lábẹ́nú mo lọ Ṣakí mo lọ gbá mo lọ Àwo mo wá rí i pé nǹkan ìbílẹ̀ yìí náà ní kókó bí kálukú bá sá lọ tán sábọ̀nbẹ̀ náà padà bọ̀. Ṣùgbọ́n ẹsẹ̀ kan eku ẹsẹ̀ kan ọ̀dà tí ń bẹ láyé àbí tá a bá yanjú rẹ̀ ká tó mà bá a pọ̀. Lọ́ra pọ̀ ju gbogbo ẹlẹ́sìn tó kù lọ. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo jíjẹ́ ọmọ káàárọ̀ oòjíire bí tán wà nílùú mẹ́rin gbogbo àgbáláyé lórí àtìlẹ́yìn àti àdúrótì wọn. Mo dúpẹ́ o èmi tí mò ń sọ̀rọ̀ tí mò ń fi àsìkò yìí dúpẹ́ ẹni wọ́n ń pè ní Ọbalówù Ọmọ́táyọ̀ Jagun tí mo jẹ́ ọba olórìṣà fún gbogbo ìpínlẹ̀ Kwara láti àṣẹ Ọọ̀nìrìṣà tó jẹ́ olórí gbogbo aládé, àṣẹ bàbá wa àrólé Ọbàtálá ọba Lésù ọlọ́jà ìrànjẹ ìdí ìta. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀rún mọ̀lẹ̀ pátá. Ojú òní ti ẹnì kankan o, ojú ètì náà lẹ́ o, ojú òní ti àmọ̀ràn fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ọmọ oníṣẹ̀ṣe, ẹ jẹ́ ká mọ tá a ṣe, ẹ jẹ́ ká mọ tá a tẹ́wọ́ gbà. Àwọn irúnmọlẹ̀ máa ń fìyà jẹ èèyàn, irúnmọlẹ̀ máa ń fìyà jẹ ènìyàn ní ọ̀nà kan àbí ìkejì. Adákẹ́dájọ́ lọ́wọ́ Olódùmarè, àwọn irúnmọlẹ̀ náà máa ń wúyàn, wọ́n máa ń sọ̀yàn láti sáà. Kó o tó lè gbé oríyìn fún yàn lẹ́nu téèyàn bá ṣe ní máa ń tẹ́kì táìmù tọ́ra àwọn náà máa ń wo bóòlù ẹni ó padà jẹ́, bóòlù ó padà ṣe. Kó o tó lè gbé ògo fún yàn. Tá a bá wá gbé ògo fún yàn tán tí ò bá wá lò sọ́nà bí tí ó lẹ́tọ̀ọ́ àbí bí tó bá yẹ wọ́n mọ tún wá fìyà abẹ́nú jẹ̀yàn. Ní àwọn tán ṣèjọba lónìí wọ́n fi kọ̀ láti máa búra pẹ̀lú nǹkan kan o. Wọ́n ti mọ̀ pé kò sí ọ̀nà tí àwọn lè fi ṣépè Ògún, táwọn lè fi ṣépè Ṣàngó, táwọn lè ṣépè Ọbàtálá, táwọn lè ṣépè Ifá tí kò ní jà lóòjọ́. Ẹ ṣé dáde wa. So ìjẹ́ ẹ sì ní ìgbẹ́jọ́ tí ẹ fẹ́ lọ kojú tán nílé ẹjọ́ àbí wọ́n ti dá ẹjọ́ ọ̀hún nù? Gẹ́gẹ́ bí tí ilé ẹjọ́ sọ fún wa o, a sì padà lọ. Wọn ò tí ì dẹjọ́ nù o, on 26 oṣù kẹsàn-án a padà lọ kóòtù. Ẹ ṣé dáde wa on 26. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín lẹ́yìn tí ẹ dé láti ọgbà ẹ̀wọ̀n, ìjẹ́ ó ní mùsùlùmí tó ti wá sí bíbà àtàwọn kìrìsìtẹ́nì? Ó ní àwọn mùsùlùmí tán wá síbí tán wá kí mi, tán jẹ́ àbọ̀dá mi, tán jẹ́ àbàbá mi, tán wá kí mi. Ó ní àwọn mùsùlùmí tó pọ̀ rẹpẹtẹ tán ti wá kí mi. Ó ní àwọn kìrìsìtẹ́nì tó pọ̀ táàjọ ń gbé àdúgbò ni àbí tí wọ́n jájọ jẹ́ ẹbí náà ti wá kí mi. Kí ni àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti àwọn mùsùlùmí tìlú Kwara kó tó di pé wọ́n wá fi ọlọ́pàá gbé yín àti sìn tẹ́lẹ̀? Kò sí dandan àjọṣepọ̀ kan láàrin àwa àtàwọn mùsùlùmí tẹ́lẹ̀ o. Kò sí dandan nǹkan àjọṣepọ̀ kankan láàrin wa. Èyí tó ṣẹlẹ̀ ni pé kálukú ń ṣe tiẹ̀. Wọn ò sì dẹni kankan láàmú. Wọn ò sì ní kálukú ọmọ ṣe tiẹ̀. Wọn ò dẹni kankan láàmú tẹ́lẹ̀. Bí ibà sì gbà tí ọ̀rọ̀ ẹ̀sìn lòdù yìí bẹ̀rẹ̀ náà ni wàhálà dé láàrin wa o. Ńlá ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá o. Ńlá ríra wa gẹ́gẹ́ bí ẹni ibi sí rẹ ní o. Torí ọ̀rọ̀ ibo kílẹ̀ sí lódò gbọ́dọ̀ dódò mọ́ iná ló di wàhálà o.
ló mú Ìyá-Ọ̀ṣun gangan wá sọ fún èmi pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tí Ìyá-Ọ̀ṣun tó fi ní òun náà ebódò náà wọ́n gbé nǹkan lọ fún ẹni yẹn. Àjọṣepọ̀ wà láàrin wa tí kò sì bí wàhálà láti lè tẹ́lẹ̀. ẹ ṣé gan-an láti wà ẹ ṣé àti wà ókè.